àṣẹrọ̀ wá látòkè àsìkò ń tẹ̀lú májẹ̀mú ayọ̀ tó ń bá ọgbẹ́ òní yẹlẹ̀ láṣẹ ìdùmarè Yusuf ọmọ Àmùdá ohun ayọ̀ dẹ̀dẹ̀ rẹ òní dẹkùn èní ọjọ́ 26 oṣù kẹwàá làbí ọ̀sáyé la ṣe ń bá ọyọ̀ ilẹ̀ ìwọ lọmọ wọn lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ má bẹ ọmọ Àtìbà Ọ̀yọ́ lóní kárìn ká máa ṣọgbà kékeré lálágẹmọ bàbá wọn ti ń kọ láàyíyan wọn á mú aṣọ Yorùbá wù níwọ̀ wọn mọ fìlà kọ̀rí gẹ̀ sórí níbi pé wọ́n ń gbé kólówó gbowó kó níwọ̀ fáfiwọ̀ falẹ̀ àṣẹ kó lè bá dogun kó lè bá dìjà ọba lè bá rí jẹ níbẹ̀ ni ẹ̀yin ṣá lọmọ ikú ọmọ àrùn ọmọ ikú tí kú ògùdọ̀ pa ọmọ àrùn tárùn ògùdọ̀ ṣe ọmọ àkóbá lé àdábá òde ni ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òjẹ́ ṣe bí bàbá ọmọ ẹnìkọ̀ọ̀kan nílé bàbá tó bí ọlọ́mọ oríire ayọ̀ ọjọ́ ìní Yusuf ọmọ Àmùdá aṣọdúnmọ́dún làwọ̀ aṣọdúnmọ́dún aṣòròmọ́rò làwọ̀ aṣòròmọ́rò ó pè láyé kọrin kése inú balẹ̀ ọkàn ayọ̀ ọkàn rẹ ìfẹ́ tó ní sí ọkùn lẹ́gbẹ́ ló ṣe ní máa kí ọ ló ní gbèdégbẹ̀jọ́.